Ẹ kú ojúmọ́ gbogbo ọmọ kóòtù òjìrè nílòkó káàkiri gbogbo àgbáláyé ọ̀dẹ̀ ọ̀dàbí adára fún wa yọ̀ọ́ yìí wa kò ní yé ẹ lẹ̀. ọgbọ́n ọ̀nù tí mo mú wá fún wa lónìí tí wọ́n ní ohun àgbà fi ń jẹ̀kọ ó wà lábẹ́ ewé òun ni mo fẹ́ fún wa yìí. nílẹ̀ Yorùbá tí àwọn ọ̀jọ̀gbọ́n bá gbé ọjà kalẹ̀ kò sẹ́ni tí ó bẹ̀ lọ́rùn kó wọn pàtẹ kalẹ̀ kó wọn gbàrúdán tílé ó fi sú. iyì ẹ̀dá ni kó gbọ́jà kalẹ̀ kó tún ọmọ ara kó sí ọmọ ara àbí bẹ́ẹ̀ kọ́. ṣé wàá rí iṣẹ́ yìí oníbẹ̀ta ni ẹ gbọ́ ìbẹ́ta ni ìmọ̀ wa kà fún wa ní sísẹ̀ǹtẹ̀lé. màá sọ méjì ilẹ̀ màá tà wọn kan ní kókó mẹ́ màá ta ní kókó. ṣé ń gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ lèèyàn sì gbọ́dọ̀ máa lò papọ̀ tí gbogbo nǹkan ọmọ ìjọra wọn. èyí tí ó wà lára rẹ̀ èyí tí ó wà nílé ìtajà rẹ̀ ó yẹ máa bá ń ká lọ. ẹ lọ́ọ́ wá ọ̀gẹ̀dẹ̀ òmìnì ojúlówó ọ̀gẹ̀dẹ̀ òmìnì tó pọ́n dáadáa ẹ wá lọ́pọ̀lọpọ̀ ẹ gbé ságbádá. ewé wáwá tútù mìnìmìnì ẹja sí. orí ọ̀fàfà tó pé ẹ fi sí. ewé oríjì tútù tòòjọ́ ẹ kó lé. orí olóńgìní tí irun ń bẹ lára rẹ̀ èyíkéyìí tí ìbáà jẹ́ léyìí tí ti ń sọdẹ dáadáa ẹ forí rẹ̀ sí. ẹ jó gbogbo ẹ̀ pọ̀ gúdúgúdú tẹ́ bá ti jó gbogbo ẹ̀ tán pẹ̀lú odidi atare ẹ rọ́ sínú kòǹjò ẹ tú ojúdá oyin ìgò kan sí. àáwé ní òwú dúdú òwú funfun àárè márùn ibi tá a ti ń ta ọjà ẹ sọ pé ó de ní ẹ lọ́ọ́ rì yóò bára mu ṣùgbọ́n mọ́ta ni mo pè é fún yín o èyí jẹ́ alákọ̀ọ́kọ́. orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. fún ìbéèrè lórí ìrìn àjò ayé ẹ̀dá ọlọ́run lọ́ba alámọ̀tán ṣùgbọ́n òye tó fi yé àwa ènìyàn á fi dá ọ lóhùn. ó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ ni kàn sí wa owó lọ́sàn-án o. ó fẹ́ join private group tá à ń pè ní yàrá àṣírí owó ló fi wọlé o. wọ́n tó bá jẹ́ Nàìjíríà 10,000 ni láti bẹ̀nẹ̀ lọ sẹ́mi ni tí í ṣe owó sẹ́fà 5,000 sẹ́fà òun ló fi wọlé. tó o bá sanwó wọlé bẹ́ẹ̀ tó bá dóṣooṣù o máa san. àǹfààní tó wà ń bẹ ò sínú àwọn gúrùpù yòókù. àwọn gúrùpù yòókù public ni wọ́n ọ̀fẹ́ nìyẹn ṣùgbọ́n láǹfààní àti béèrè ìbéèrè kankan tó bá wà ní àwọn gúrùpù yòókù yẹn. ìbéèrè nípa ewé àtegbò òun lọ́ọ́ máa béèrè nípa nínú private group ṣùgbọ́n nípa ìrìn àjò ayé rẹ ọ̀tọ̀ nìyẹn ọ̀sánwó yẹn náà lọ́tọ̀ ni kò sì jẹ́ nìyẹn. ní báyìí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí mo wà ní orílẹ̀-èdè Côte d'Ivoire. màá lo ọ̀sẹ̀ kan sí méjì ọ̀sẹ̀ kan náà la fẹ́ lò tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀ wá pé a bá a sún ọjọ́ síwájú torí àwọn èèyàn wa tọ́nà wọ́n jí. ìwọ náà tó a bá léèyàn lórílẹ̀-èdè Côte d'Ivoire ẹ kàn sí mi ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp Nàìjíríà mi +2348032983298 ẹgbà kan sí +2348032983298 ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928. ẹ̀yin yẹn wá tẹ̀níṣẹ́ lọ́dọ̀ wa láti abroad ẹni sùúrù ẹ̀ fọkàn yín balẹ̀. tí mo bá ti dé Nàìjíríà bá yín gbé sẹ́yìn fún àwọn DH ìwọ tó bá bẹ̀ wá tó sẹ̀rẹ̀ bá jẹ mọ́ DH ìwọ lọ́sànwó rẹ o títí wa ni ká parí ẹ̀ka bọ̀ gbé fún wọn ìwọ lọ́sànwó rẹ á dára fún wa ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ̀lé instruction tí mo bá sọ. tẹ ẹ bá rí ẹni iṣẹ́ wa èyí tó ti pẹ́ kó fẹ́ béèrè lórí ẹ̀tọ́ ọba ti sínú private group mi ní dá lóhùn má wulẹ̀ sẹ́ndì ẹ̀ sí mi ní dá lóhùn mo ṣe jẹ́ nìyẹn o. yọ yẹ wa o ẹ pàdé mi lórí Facebook ẹ̀yin lọ search fún bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 1 ẹ sì lórí TikTok náà ẹ lọ search fún Lukman Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá mi bẹ́ẹ̀ náà ni lórí YouTube Ayédáre Lukman
ẹ bá tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n lòun tẹ́ ẹ bá ti gbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè Benin á tún pàdé tí n bá ti kúrò ní Abidjan bí Benin ni màá tún padà sí á lò bí ọ̀sẹ̀ kan àbí méjì ká tó di pa ń padà lọ sí orílẹ̀‐èdè Nàìjíríà tó yọ̀yẹ̀ wá kò ní yẹ ẹ lẹ̀ bẹ́tẹ̀ Ìbàdàn rẹ̀ má dé mọ́wọ́ ẹ máa ha ẹ máa pín kó délé òdoko ṣùgbọ́n ẹ má gbàgbé pé mo sọ fún wa yìí pé mẹ́ta ni ire o ire kàbìtì.